ìjọ Shiloh Hour Prayer Outreach International aládùúrà Lagos branch ló tẹ́ pẹpẹ tún fi tìfẹ́tìfẹ́ pé gbogbo ènìyàn síbi 41 days fasting and prayer with 7 days covenant marathon edition rèé ọjọ́ mọ́kànlélógójì fún àwẹ̀ àtàdúrà tó ń ti wọlé májẹ̀mú fọjọ́ méje. Oh yes, ìpàdé àdúrà ohun olúwa fún ẹ̀rí àgbáyé 2026 ní ẹni gbogbo yá ká lọ síbẹ̀ lọ ìgbàre lọ́wọ́ ọlọ́run. Àkòrí ìtọ̀tẹ̀ yìí ló ń jẹ́ ìràpadà redemption. Ètò gbogbo bẹ̀rẹ̀ láti Saturday August 1 àṣewọ Thursday September 10 lọ́dún yìí. Wákàtí àdúrà ìṣe àkọ́kọ́ láago 4 ìrọ̀lẹ́. Ìṣe kejì oníṣòòru ni ó mọ̀ bẹ̀rẹ̀ láago 11 alẹ́. Ojúkòó ètò yìí ni number 4 Samuel Ajakaye Street Abúlé Ẹ̀gbá Lagos State Nigeria. Olùgbàlejò ni Prophetess Dr. Ẹ̀rí Olúwa Tósìn Òkèdáìró. Tá a fún níran náà nígbà tí bàbá wa Prophet Dr. Abiodun Òkèdáìró sì jẹ́ General Overseer. Ọ̀pá akọni Olúwa ni ó wà ńbẹ̀ láti mínísítà bíi Prophet Sunday Adéyẹyẹ Àṣeọba, Prophetess Àtinúkẹ́ Akínyẹlé, Prophetess Taiwo Ọmọlàjà, Senior Prophetess Anointed Motúnráyọ̀ JP láti Canada, Pastor Mrs. Florence Oyèrìndé, Prophetess Ẹ̀ríbùnmi Abigail Owóẹ̀yẹ, Evangelist Ẹ̀rísùbòmí Ọmọ Olúwa Násírì, Prophetess Janet Ọlánrewájú. Àwọn olórin ẹ̀mí ni Tọ́pẹ́ Flourish, Abídèmí Testimony, Yínká Dùnbí, Dynamic Global, Evangelist Níkẹ́ Esther Kòféèlìrì, Túndé Oníjọba ẹ̀mí àwọn wòlíì, Jùmọ̀kẹ́ Ọbádámiláre, Ìjóbùkì Gospel Bàtà. Gbogbo ènìyàn lolúwa ń pè. Jọ̀ọ́ dájú pò wà níbẹ̀. Àlàyé síwájú pé tẹlifon 08081161512. Jésù lolúwa.